káàbọ̀ padà. Orí al-i'rab ní aṣíwà àti bá al-i'rab adh-dhahir dé ibìkan. Lọ́wọ́ kú ká tójúbọ al-i'rab al-muqaddar. Ṣùgbọ́n ká tó wọnú al-i'rab al-muqaddar lọ, àwọn kan méjì kan bẹ tí a gbọ́dọ̀ mọ̀. Tí ó máa jẹ́ bí atọ́nà fún àgbọ́yé al-i'rab al-muqaddar. Àwọn méjèèjì náà ni al-ismul maqsur àti al-ismul manqus. Tá bá ti mọ̀ àwọn méjèèjì yìí, al-i'rab al-muqaddar ò ní jẹ́ tuntun sí wa mọ́, kò sì ní jẹ́ wàhálà. Naam, kí ni al-ismul maqsur? Huwa kullu ismin, òun náà ni gbogbo ọ̀rọ̀ orúkọ yantahi bil alifi, tí ó parí pẹ̀lú alif, lafdhan ní pípè ṣùgbọ́n a kọ ní kọ̀ya, aw khattan àbí ó parí pẹ̀lú alif ní pípè àti ní kíkọ́lẹ̀, èyí tí jẹ́ al-ismul maqsur nìyẹn. Yálà ó parí pẹ̀lú alif ní pípè ṣùgbọ́n a kọ́lẹ̀ ní kọ̀ya, tàbí ó parí pẹ̀lú alif ní pípè àti tó kọ́ ní kọ alif náà. Mithalul awwal, àpèjúwe ọ̀rọ̀ orúkọ tó parí pẹ̀lú alif ní pípè ṣùgbọ́n tá a kọ́lẹ̀ ní kọ ya náà ni Musa, Isa, Yahya. Iná rí báyìí ní sí pé gbogbo ẹ̀ parí pẹ̀lú alif. Musa alif madi ṣùgbọ́n a kọ́lẹ̀ ní kọ ya Musa. Bákan náà ni Isa, Yahya, ṣùgbọ́n nínú Kùránì wọ́n ṣàfihàn alif yẹn báyìí. Naam, mithalu thani, àpèjúwe eléyìí tí ó parí pẹ̀lú alif ní pípè tá a tún kọ́lẹ̀ ní kọ alif bákan náà. Dunya, ridha, asa. Àríwá ní sí pé ó parí pẹ̀lú alif. Dunya parí pẹ̀lú alif, a tún kọ́lẹ̀ ní kọ alif bákan náà. Bákan náà ni ridha àti asa. Àwọn àpèjúwe rẹ̀ nìyẹn. In tí ó wà máa jẹ́ atọ́nà fún wa níbi ìrọ́bù irú àwọn ọ̀rọ̀ báyìí, òun náà ni kí ni o? Yu'rabu mithlu hadha, a máa ń ṣe ìrọ́bù irú àwọn ọ̀rọ̀ báyìí. Wa ma yushbihuhu min al-af'al, àti àwọn ọ̀rọ̀ tó bá jọ nínú àwọn ọ̀rọ̀ ìṣe bíi qada, ó dájọ́, mada, ó ré kọjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ ní sí pé ó parí pẹ̀lú alif yẹn ni ṣùgbọ́n akọ́lẹ̀ ní kọ ya. Ìdájọ́ tó mú al-ismul maqsur náà ni yóò tún mú àwọn ilé ìbákan náà, àwọn qada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A wá máa ṣe ìrọ́bù rẹ̀ bil harakatil muqaddara, pẹ̀lú àwọn ìwọ́ tí a fi pamọ́. Fi halati raf'i, láyẹ̀wọ́ raf'i, wal nasbi àti ẹ̀wọ́ nasbi, wal jarri àti ẹ̀wọ́ jarri. Li ta'adhur, látàrí pé kí ni ó nira láti pè. Ní tá fi máa ṣe ní muqaddaru nìyẹn, tá fi máa fi pamọ́, àní máa ṣàfihàn rẹ̀. Tẹ́ pé àwọn ìrọ́bù tí a ṣe láwọn ètò yìí ó kọjá yẹn, ẹ máa gbọ́ marfu'un, ó gba ìwọ́rọ́ fún wa alamatu raf'ihi, àpẹẹrẹ ìwọ́ náà fún rọ́fún rẹ̀. Ad-dammatu, òun náà ni dhamma. Adh-dhahira, ilé tó hàn ala akhirihi, ní ìparí ẹ̀. Ṣùgbọ́n ilé bá ní sẹ́ máa gbọ́ marfu'un, ó gba ìwọ́rọ́ fún wa alamatu raf'ihi, àpẹẹrẹ ìwọ́rọ́ fún rẹ̀. Ad-dhamma, òun náà ni dhamma. Al-muqaddaratu, ilé tá fi pamọ́ ala akhirihi, ní ìparí ẹ̀. Ẹ̀tí nìkan báyìí nìsín. Òun ò ní máa jẹ́ az-zahira ala akhirihi, yóò máa jẹ́ al-muqaddara. Bákan náà ní ṣe sí nígbà tó wà ní ipò àìwọ̀ nasbu, bí a bá ṣe ṣe náà nù. Mansubun alamatu nasbihi al-fathatu al-muqaddara ala akhirihi. Bákan náà ni al-jarri, nípò jarri,
al-kasra al-muqaddara ala akhirihi. So ní gbogbo àwọn ìṣesí yẹn bá ṣe máa ṣe nìyẹn, yóò máa jẹ́ al-muqaddara ala akhirihi li ta'adhur, látàrí pé kí ni ó nira láti pè bí ìrọ́bù yóò ṣe máa lọ nìyẹn. ìyẹn báwọn ní abala al-ismul maqsur. náà ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ náà ni al-ismu al-manqus. kí ni al-ismu al-manqus? huwa al-ismu alladhi yantahi bi-ya'in. òun náà ni ọ̀rọ̀ orúkọ tó yẹ pé ó parí pẹ̀lú yá maksurun ma qablaha, tó yẹ pé nǹkan tó ṣáwájú rẹ̀ gba ẹ̀wọ̀ kẹsọ̀rọ̀, tí ń jẹ́ al-ismu al-manqus nìyẹn. مثال ذلك àpèjúwe rẹ̀ ní al-qadi, al-rami, al-jani. al-qadi adájọ́, al-rami olùjú nǹkan, al-jani olùkéré nǹkan. ẹ̀tí nǹkan bẹ́ẹ̀ nísìn ẹ rí pé qadi ó parí pẹ̀lú yá, in tó ṣáájú rẹ̀ ṣe kíni ó tún gba ẹ̀wọ̀ kẹsọ̀rọ̀, ní tí ó máa jẹ́ bí atọ́nà fún ìrọ́bù irú àwọn àpèjúwe eléyìí. wọn náà ní pé kíni yu'rabu mithlu hadha, a máa ṣe ìrọ́bù àwọn àpèjúwe tó bá jọ mọ́ báyìí. wa ma yushbihuhu min al-af'al, àti tó bá tún jọ nínú àwọn ọ̀rọ̀ ìṣe bí àwọn kíni àwọn radiya ó yọnu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bil harakatil muqaddara, yóò máa yí pẹ̀lú àwọn ẹ̀wọ́ tá a fi pamọ́ lórílẹ̀ tí a ṣe tán lẹ́ẹ̀kan bí ti al-ismul maqsur. ní ipò rọ́fún yóò máa jẹ́ marfu'un wa alamatu raf'ihi ad-damma al-muqaddara, gẹ́gẹ́ bí ti al-ismul maqsur lẹ́ẹ̀kan yẹn. wal jarri, àti nípò ẹ̀wọ̀ jarri náà yóò máa jẹ́ majrurun wa alamatu jarrihi al-kasratu al-muqaddaratu ala akhirihi. àti nǹkan bẹ́ẹ̀ lithiqal, látàrí pé ó wúwo lẹ́nu, ìyẹn kò nira, a lè pè é ṣùgbọ́n ó wúwo lẹ́nu. àwọn Lárúbáwá ò sì fẹ́ nǹkan tó wúwo, so nítorí ìdí èyí ńkọ́ a ṣe ní nǹkan tó pamọ́. ìyẹn ní hálù rọ́fún àti jarri níbi hákì al-ismul manqus. wa yunsabu bil harakati adh-dhahira li khiffatiha, ṣùgbọ́n tó bá dépò ẹ̀wọ̀ nẹ́síbù a máa ṣàfihàn ẹ̀wọ̀ rẹ̀, a máa ṣàfihàn fatiha tó bá dépò nẹ́síbù li khiffatiha, látàrí pé ó fúyẹ́. a sọ pé mansubun wa alamatu nasbihi al-fathatu adh-dhahiratu ala akhirihi li khiffatiha. ṣètì nìkan bẹ́ẹ̀ náà ni fatiha tí ó hàn ní ìparí ẹ̀, látàrí pé kí ni ó fúyẹ́ lẹ́nu láti pè, nítorí pé ó tún yẹ ká fi pamọ́ ni, ṣùgbọ́n látàrí pé ó fúyẹ́ òun ló jẹ́ ká ṣe kí ni ká ṣàfihàn rẹ̀. a wà ní li khiffatiha, látàrí pé ó fúyẹ́ lẹ́nu ni ńlá fi ṣàfihàn fatiha yẹn. so bí a ṣe ń ṣe ìrọ́bù àwọn al-ismul manqus nìyẹn. so nípò ẹ̀wọ̀ rọ́fún àti jarri yóò máa jẹ́ al-muqaddara ala akhirihi lithiqal, ṣùgbọ́n tó bá dípò ẹ̀wọ̀ nasibu yóò fojú hàn. ṣùgbọ́n ti al-ismul maqsuru òun tiẹ̀ gbogbo àwọn ìṣesí yẹn láàfin ní máa ṣe àfihàn rẹ̀. so àwọn atọ́nà rẹ̀ nìyẹn. tẹ́ bá ti mọ àwọn méjèèjì yẹn kò sí problem, ní wàhálà nípa al-i'rabu al-muqaddara, nítorí pé tí wọ́n mọ al-i'rabu al-muqaddara lé lórí òun náà ní eléyàn al-ismu al-maqsur àtàwọn kan tó jọ, àti al-ismu al-manqus àtàwọn kan tó tún jọ nínú àwọn ọ̀rọ̀ ìṣe. tọ́ ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ abala alẹ́ yẹn. àwa ní rí jù báyìí lọ fún ti òní. mo lérò pé a rí nǹkan ọ̀kan tàbí méjì dìmú níbi nǹkan tí a kọ́ lónìí. tó bá tún di ní èyí tí ń bọ̀ ní ẹ̀tún jẹ́ àpàdé lórí àkọ́tún ètò ẹ̀kọ́ èdè Lárúbáwá. tèmi tí yín tòótọ́ Abu Balkis ló ń kí yín assalamu alaikum.
ẹ máa yáṣẹ́.